kú dídí àsìkò yìí ní gbogbo pété bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody lákọ̀ọ́kọ́ ẹ wò fọ́nrán yìí. tí Sunday Igboho bá lè ṣe kó gùn hàn. kí a jẹ́ kí Sunday Igboho ó dìfẹ́ǹdì eré àti ẹ̀. tó bá dáwọn akíkanjú bíi ti tiẹ̀ tó tún lè jáde kọ́ lọ. mo ní àdàbẹ̀ pé kan filẹ̀ tí ló bá filẹ̀ kó kọ́. ìrẹ́kùn òṣèfilájà lọ́wọ́ ìrẹ́kùn òṣèfilájà lọ́wọ́. Ìwọ Sunday Igboho fẹnugba nation pé àwọn ajá bloggers yẹ pé wọ́n so kí ló fẹ́ ṣe security ìwọ nìkan náà ló fẹ́ gba Yorùbá nation o gba institution ní OPC kọjá o mọ àwọn alágbára tó wà ní OPC tó máa ra ẹ̀pà jẹ. Of mouth. We are going to ensure that scientifically it does not happen, intellectually it does not happen, holistically in terms of our traditional powers and what God has bestowed on us, it will not happen. So ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ bó dọ́jà ni èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. mo lérò wípé rí fọ́nrán yẹn dáadáa ó dẹ̀ ṣe é ṣe kéèyàn yẹn kan ti rí àwọn fọ́nrán tí mo fi hàn yín yìí ó ní ìtumọ̀ sí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Yorùbá ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti bí wípé kò next fọ́nrán tí mo fẹ́ wá ṣe next video tí mo fẹ́ wá ṣe mo fẹ́ jẹ́ kó jẹ́ ìròyìn ayọ̀ mo fẹ́ jẹ́ kó jẹ́ ìròyìn ìdùnnú wípé a ti rí àwọn ọmọ yìí gbà padà láyọ̀ àti àlàáfíà láì fi ara pa kó dẹ̀ jẹ́ ohun tí yóò jẹ́ ìbẹ̀rẹ̀ ohun tuntun nílẹ̀ Yorùbá nípa ti ọ̀rọ̀ ètò ààbò ẹ̀yin gómìnà wa mo ń rọ̀ yín ni o. We all have our rights to speech and we are making use of it in the right way. À ń bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ má wò wá nínú a mọ̀ pé most of our ọmọ tí yín wọ́n lè má sí ní Nàìjíríà wọ́n lè ti wà even though bọ́ wà ní Nàìjíríà gan security yẹn á múnádóko ẹ wo àmọye security tó ń tẹ̀lé ọmọkùnrin Ààrẹ Bọ́lá Ahmed Tinubu Ṣèyí Tinubu. So àwa ọmọ mẹ̀kúnnù ta la gbójúlé lẹ́yìn Ọlọ́run ẹ̀yin ìjọba ẹ dáàbò bò wá ẹ ṣàánú wa ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí kó kọjá bá ti lérò ẹ má jẹ́ kí n fọ̀rọ̀ yìí gùn oríṣiríṣi ọ̀rọ̀ jáde lórí ọ̀rọ̀ tí mo sọ yìí àti tuntun tó ṣẹ̀ jáde ẹ máa láǹfààní láti gbogbo ohun tẹ́ bá rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa nítorí pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í ṣọ̀rọ̀ tá a lè káwọ́ gbéra ká máa wo ìdúró òsì ìbẹ̀rẹ̀ òsì fẹ́ni tó gbódó mi ẹ jẹ́ ká dé ọ̀dọ̀ àwọn èèyàn tí wọ́n sọ̀rọ̀ pàtàkì lórí nǹkan tó wà nílẹ̀ yìí. kí a jẹ́ kí Sunday Igboho ó dìfẹ́ǹdì eré àti ẹ̀ káà náà dìfẹ́ǹdì eré àti wọn èyí è ṣe ọ̀rọ̀ òṣèlú ọ̀rọ̀ ààbò ni tí wọ́n gbà láyè ipá ìjọba nìkan ò lè ká tá a bá ráwọn tó lè fọlọ́ntì ara wọn pé mo fẹ́ ṣe báyìí mo fẹ́ ṣe báyìí mo fẹ́ dáàbò bo àwọn èèyàn mi kí wọ́n fún láyè kí kálukú lo agbára tó bá ní níkàáwọ́ rẹ̀ àdúrà kẹ̀ bismillah without ọgbọ́n kò sí nǹkan kan bẹ̀ o lè ké aliamudu pé iṣẹ́ tó ń ṣe rèé bí ṣe atari yọ pẹ̀lú ẹ̀ àwọn tí yọ dá kùránì gan lẹ̀ àwọn náà mọ ọ̀nà táwọn ń gbà kí kùránì yẹn fi ń wúlò fún wọn kì í ṣe pé gbà bá ké kùránì àwa tó pa agbára èèyàn dúdú àá tó parẹ́ rárá. mo mọ̀ yí pé kò hun ìjọba yìí wípé kí àwọn ọmọ yẹn má jáde bọ́ gbogbo ìgbésẹ̀ tí wọ́n ń gbé àwọn ará bí yẹn a ṣàwà lórí Facebook àwọn ará bí yẹn ń sọ wípé tó bá tún rọ̀yàn wá ní ugbó yẹn ọgbọ́n tóun náà máa dá tó lè fi mú wọn tí wọn fi ní wúndà àwọn ẹni yẹn òun náà níjọba ń ṣe ìgbésẹ̀ kì í ṣe kókò mọ́mọ́ ó fi àwọn ẹni yẹn bẹ̀ torí àwọn ẹni yẹn bọ́ wà ń bẹ̀ kò kàn bí wọ́n sí bẹ̀ kò kàn ṣé Yorùbá mi yé bọ́t bí ẹlẹ́ran ara ó ń dun òun náà tẹ́bẹ́kọ̀ wò yí pé kò sọ̀rọ̀ kì í ṣe pé kò sọ̀rọ̀ o ṣe mọ̀ pé ọgbẹ́ ẹnu egbònú ni èèyàn ò lè rí ẹni bá mọ̀ pé òun ní ohun tóun lè fi gbà wọ́n lẹ̀ kán ní kó gan ṣe bóun ló wá rí pé sẹ́ òun ní agbára yẹn tóun lè gbà wọ́n lẹ̀ kì í ṣe ló kù o ní ààyè wọn tí Sunday Igboho bá lè ṣe kó gan kágbárí ò bá ká kó jẹ́ kí wọ́n mọ̀ mo fẹ́ kó tú Sunday Igboho lẹ̀ kó lọ ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ kó ṣe tìbílẹ̀ àwọn bàbá wa láyé àtijọ́ kò ṣàdìgbà tó bá gbébọn tó bá múyàn wọ́n máa ń mọ bó ṣe ń gbálẹ̀ tí Sunday Igboho bá mọ̀ fagbára ń gbé kó ṣe kó fi gboríyìn nílẹ̀ Yorùbá àwọn Haúsá yóò gbọ́dọ̀ kó wa lẹ́rú wọ́n ní káwa tọwọ́ bọ̀wé káwọn máa rìn níbo
nílé dáàdi wọn àbí ti mọ́mì wọn. ó dàbí ẹni pé wọ́n láwọn ìjọba ò bá ṣe bóyá náà lòun náà ti dìde pé kóun náà ṣe agbára òun ṣẹlẹ̀ pé ńgbà kan rí ó ti dìde bẹ́yẹn ó ti gbogbo ọkàn ìwọ̀n yẹn ti tẹ̀lé kó ti dìde a sì ń gbọ́ gbogbo ẹ̀ ní àtún ìṣe yà ń gbọ́ rògbòdò ọ̀dọ̀ wa ní Ṣakí agbọ́ gbogbo ẹ̀ tí ọ̀dọ̀ wa ní Tẹ́gẹ́ ọ̀dọ̀ owó ti gbogbo ẹ̀ náà là ń gbọ́ ní gbogbo bí wọ́n ṣe ń ṣe àwọn ọmọ ọlọ́mọ àdúrà là ń ṣe pé kọ́lọ́run bá wa bẹ̀rẹ̀ kọ́ bá wa bẹ̀ wọ́n kí wọ́n yẹ pa ọmọ ọlọ́mọ gbogbo bí kékeré ti wà wò kúkú mọ́ adákẹ́rẹ́ tọ́lọ́run bá yẹn láti pé kó lọ tí Ọlọ́run ti pé kó yanjú ó lè lọ ká ní kó gbogbo ẹ̀ṣá yanjú náà ní ká ń sọ gbogbo rògbòdò yẹn yóò ti pọ̀ jù níyì ti pọ̀ jù tó ń lọ Ọlọ́run jẹ́ àwọn ìjọba bá dájà wọ́n ń gbà tí wọ́n ti pé àwọn ìjọba lọ́wọ́ nínú ìlọ́jọ́ pẹ̀lú ìtọ́kọ̀ àwọn ìjọba tí òun náà ní ọba ṣe Ọlọ́run bá wa kọ́ bá wa pàṣẹ sí. Sunday Igboho lọ kọ́ gba àwọn ọmọ yẹn sílẹ̀ fún wa torí àwọn ọmọ yẹn wọn ọmọ ìtọ́lẹ̀ di gọ́fúnà nu wọn lọ́la àmọ́ ìtọ́lẹ̀ ti pírẹ́sidẹ́ǹtì but bọ́n ṣe fi àwọn yẹn síbẹ̀ yẹn wọ́n kàn fi ìyà jẹ àwọn ọmọ aláìṣẹ̀ ni wọ́n jọ torí ọlọ́ kíjọba kọ́ bá wa fọwọ́ sí ìwé kọ́ bá wa mú àwọn ọmọ yìí jáde níbi kan wà kọ́ wò kúnlẹ̀ àbíamọ kọ́ wò kóbìnrin kan ló bí àwọn náà kọ́ jọ kọ́ ṣàánú àwọn òbí wọn o. wàhálà yìí ti pọ̀jù àlè sùn àlè wo àlè sùn dọ́kàn tá a bá fẹ́ travel àlè lọ kódà náà ń sọ àdèmọ̀gbà tó fẹ́ dá báyìí kọ́ ṣàánú wa o. tó bá filẹ̀ ó wà òkè tó bá filẹ̀ amójútó kọ̀ mí àwọn fọ́ọ̀sì wa mi wọ́n lè wọnú desert maybe they are scaring the world mo ní ẹ̀dá pé kàn filẹ̀ tó bá filẹ̀ kó continue kó fún ní power tó bá fún power á ṣe dáadáa odò tó bá gbàgbé orísun ẹ̀ ó máa gbẹ ni kò lè ṣe ẹ́ nìyàn lọ́wọ́ náà ojú ẹ̀ ti rí tó bá dẹ̀ filẹ̀ pé kó continue pé kó fún security purpose ó wà òkè Nigeria náà bless wa gbogbo nǹkan I need detective camera detective gbogbo bẹ̀yẹn tí camera bá wà káwọn force tó gbéra wọ́n ti mọ ibi tó ń lọ gbogbo èmi ní desert yẹn kíkọ́ fi kámẹ́rà sí gbogbo bẹ̀ yẹn anywhere kí kámẹ́rà wọn àbẹ̀ tí kámẹ́rà bá wà anywhere táwọn míì bá lọ bẹ̀ tó ń ṣe nǹkan tí ò dáa ọ̀ nímọ̀ pé kámẹ́rà ń ṣáìtì àwọn force á lè gbéra pẹ̀lú full force láti lọ fún wọn lákàmọ́. oris ká ọmọ yẹn ò lè kú ọmọ àfọgbọ́n ṣe ni òun náà tó fẹ́ lọ ṣe irú kan bí ó ti mọ̀ pé nǹkan méjì ló fẹ́ ṣe òun fẹ́ rescue èèyàn òun dẹ̀ fẹ́ lọ pa àwọn òṣìkà èmi fọ́ọ̀sì kan lọ ibù gan tí ó bá ṣe gbogbo yàtọ̀ àwọn èèyàn tó ń bẹ̀rù yàtọ̀ sí Sunday Igboho tí gọ́ọ̀mẹ̀ntì tó bá gba àwọn èèyàn láì tí ìṣẹ́ bóyá ẹ̀rù gọ́ọ̀mẹ̀ntì tó ń bá wọn. ó kéré kó kéré ìṣẹ̀ṣẹ̀ sì wà nílẹ̀ Yorùbá náà a dẹ̀ sì dáhùn yàn mẹ́rù gọ́ọ̀mẹ̀ntì ló ń bá everybody tó bá lè gbà láyè kó lè mí fọwọ́ sí tèmi o kọjá kó lọ nítorí jagunjà ológun ni akíkanjú dẹ̀ ni kó lọ lágbára Ọlọ́run á dẹ̀ lọ rí àbọ̀ rẹ̀ tó bá jẹ́ pọ́n náwó sí okùn ọ̀kan lọ́hùn tó bá dẹ̀ náwó sókùn kọ́ tèmi kọ́ mọ̀ nípa ọmọ yẹn àti jáde ọmọ ìwọ̀n ló jẹ mí lógún ibùgbọ́ yàtọ̀ sí Sunday Igboho tó bá dáwọn akíkanjú bíi ti tiẹ̀ tó tún lè jáde kọ́ lọ kọ́ ti ṣẹ̀ṣẹ̀ bọ̀ kọ́ máa fítámìnì kan ṣe kí wọ́n lọ wá dẹ̀ lọ rí wá bọ̀ rẹ̀. n ta rí sí ni wípé situation àwọn tí ń dàlú láàmú yìí ó ti pọ̀ jù kí wọ́n máa wọlé kí wọ́n máa gbé èèyàn àdẹ̀ níbọn àládà ẹni tó bá dẹ̀ tó lè gbà wálẹ̀ kí wọ́n gbà láyè kó gbà wá sílẹ̀ tó bá ṣe wípé kálukú ló lè defend area rẹ̀ kí a jẹ́ kí Sunday Igboho ó defend area tiẹ̀ ká náà defend area tiwọn. Once again olórí burúkú má ṣàǹfààní tí gbogbo ayé mọ̀ sí Sunday Igboho fẹnu gba nation fẹnu wúgate tẹ́tí bẹ́ẹ̀ lẹ̀ jẹ́ kó gbọ́ olórí burúkú ààrẹ arógbòbògùn jẹ́ ọmọ ìrankíran tí ń fàbí àyà sọ́rí gbogbo àwọn bloggers tó ń pè jáde kí wọ́n máa sọ̀rọ̀ sí Ìbà Gani Adams the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land lóògùn ọ̀fẹ́ o bàbá kò ń ṣẹ́rú ẹ o sọ́rí tó bá fẹ́ káyé ẹ bàjẹ́ kó bá fẹ́ káyé ẹ ta ìwọ Sunday Igboho fẹnu gba nation pé àwọn ajá bloggers ẹ pé wọ́n so kọ́ṣọ́nù wọn àti ìyá olórí burúkú olóbò pàǹpà gbogbo àwọn tó ń fún lówó lábẹ́nu gbogbo àwọn bloggers àti àwọn tí tẹ̀ wọ́n kíní pé Facebook tí wọ́n náà create lọ́tún lọ́sì tó fi ń sọ̀rọ̀ sáwọn èèyàn ìwọ nìkan náà ni ló fẹ́ ṣe security ìwọ nìkan náà ló fẹ́ gba Yorùbá nation ìwọ nìkan náà ló fẹ́ ṣe politics ìbò ló wá dúró sí gan olórí burúkú aláyébàjẹ́ abilala lẹ́nu bíi tẹ́sìn Sunday Igboho ọmọ àdánù ọmọ òfò agbára wo ló ní ogun wo ló lè dájà sẹ́nìkan máa ń jáwádé ní ẹ̀pọ̀nyàn náà ń pè ń jọmọ́ sẹ́nìkan dógun jà ní ìwọ nìkan náà ló máa fẹ́ kán rí níbí ìwọ nìkan ló máa fẹ́ kán rí ní Kàfàǹṣà ìwọ tí ń wọgbó lọ ẹ máa bọ́ sẹ́ńkù lélẹ́kan ẹ máa sọ pé tí ń wọgbó lọ igbó orí burúkú ẹ̀ẹ́dẹ̀ padà wọgbó lọ náà ni wọ́n ní alọ́ lámìlámì láàrin nìkan rábọ̀ ẹ̀ padà wọgbó lọ náà ẹ̀ wọgbó yẹn lọ wọ́n sọ pé kí irú akéèké tó dálẹ̀ wọ́n sọ pé kí OPC sọ pé kẹ́ máa lọ wọgbó náà ẹ wọgbó lọ ṣùgbọ́n sọ pé nígbà tó bá ti dé tó máa ti gbé ẹ̀ńbàgò kúrò lórí ẹ̀ o máa wọgbó lọ nígbà púrúfà kò ní dáa fún ẹ Sunday Igboho o ṣe ti wọgbó lọ láti jọ ìṣẹ́kó tún gba òǹdúdà púrúfà o ṣe ti wọgbó lọ o ti sọ pé o ṣe àwọn bàbá yín
àwọn ọba àwọn lọ́balọ́ba tó sọ pé ó fẹ́ yìnbọn pa ṣẹ́rí àwọn àgbà ń gbà míì I'm not sorry to say this àwọn àgbà míì ń gbà míì wọ́n kàn máa ń dàgbà ni wọn kì í danú institution táwa dẹ̀ represent àwọn ò ní gbà kílẹ̀ Yorùbá bàjẹ́ nítorí olórí burúkú ní tiẹ̀ ọmọ fàyàwó ni ọmọ scammer ní Ìgbòho náà jàgbà ní ẹ̀ náà ọmọ gáì ní ẹ̀ náà olórí burúkú abilà alálẹ́nu gáì ní ẹ̀ náà gáì máa ní ẹ̀ ìwọ nìkan náà ni kò síbi tó wọ̀ inú àgbẹ̀kọ́ ẹ̀ bó ṣe wọ̀ tó bàjẹ́ nìyẹn owó ní Yorùbá nation nígbà táwọn tí Yorùbá nation bẹ́ẹ̀ ta ló mọ̀ yálà ìyá ẹ̀ rí béèrè àwọn tó bá mọ̀ mí ní Yorùbá nílẹ̀ pẹ̀pẹ̀ kan tó bí bàbá kí tó yẹ gan ta ló mọ̀ bàbá kí tó yẹ gan rí bàbá pò mí yẹn bàbá dànù ó ti tó táìmù táwọn jẹ́ pé àní máa dákẹ́ fúnra wa mọ́ àwọn àgbáyà kan tó náà bàbá kí tó yẹ àgbáyà ẹni tó bá come for me ẹ jáde fún mi kẹ wá bá mi àbí kẹ rí mi lọ́nà kẹ wèlé mi tẹ bá lọ pé kò ní yẹ yín àti bàbá kí tó yẹ àti gbogbo àwọn tó sọ̀rọ̀ àǹdí kò ní yẹ ta ló mọ̀ gbogbo yín rí nígbà tó dá Yorùbá nation ta ló mọ̀ yín rí àti bàbá kí tó yẹ olórí burúkú yẹn ta ló mọ̀ yín rí torí àwọn àlàgán bàbá kí tó yẹ wà nínú àwọn àgbà tí mo sọ tí àgbà tí ò dánú àwọn àgbàyà àwọn àgbà òṣì àti wo lórí burúkú Sunday Igboho tó sọ pé wọ́n ń pè gbọ̀n orí burúkú wo ló ń pè sàkámà jẹ ibi tí àwọn ìbá ti ń dún àgbà sórí ṣáàjà mọ̀mí èmi ó mọ̀ mí dáadáa tó bá sọ pé ó mọ̀ mí olórí burúkú Igboho ẹ irọ́ ló ń pa ó mọ̀ mí bó bá dé mọ̀ mí àwọn tó mọ̀ mí wọ́n súnmọ́ ẹbí sọ́run kò ní jẹ́ gbogbo ẹbẹ́ ṣe bóyá ṣe orí burúkú tó ṣe náà tó fi wó Yorùbá nation yẹn tó scam gbogbo àwọn èèyàn labroad báyìí ló sọ pé ó fẹ́ bàbá Tinubu náà tó ń romance yẹn sìn because of party politics ṣọwọ́ sọ pé ó máa pa bàbá Tinubu gbà yẹn wàá yìnbọn sí lẹ́yìn ìwọ nìkan náà lálágbára tó ìwọ nìkan náà lálágbára sórí ní OPC ẹgbẹ̀rún alágbára bẹ́ẹ̀ ní OPC tó ẹ́ pé wọ́n gbé ẹ̀mí gbàgbéṣẹ́ ẹni òṣè tó rò pé tó ń ṣàdún kankan tàbí oṣù ògbà ní OPC kọjá olórí burúkú rẹ̀ ṣé ògbà institution ní OPC kọjá òmò àwọn alágbára tó wà ní OPC tó máa ra ẹ̀pà jẹ ayé ẹ̀ máa bẹ́sikẹ́ ni Sunday Igboho ayé ẹ̀ máa bẹ́sikẹ́ ni ó ní padà rúlà bó ṣe wà ẹ́ bá láàárọ̀ bá sọ kó dáa fún ẹ alálẹ́ òní jẹ́ kó dáa fún ẹ kí ló ń ṣe ẹ́ òní ń kọ́ àwọn blogger síta wọ́n máa sọ̀rọ̀ sí ààrẹ ẹni àwọn tani ẹ̀ náà kí ló ń ṣe ẹ̀ náà fúnra ẹ̀ ń brain náà Ìbà Gani Adams the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land lóògùn ọ̀fẹ́ bàbá is the beacon of hope in Yorùbá land as of now ẹni tó bá gbà kó gbà ẹni tí ó bá gbà kó ẹ lọ kú dànù ẹ lọ sọmọ transformer ẹ bọ́ sí tọ́ orí tọ́jú mílíọ̀nù kẹ lọ kó sódò náà gbogbo ẹni tẹ̀lé ń bínú Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá ẹ máa jẹun lé ẹ máa lọ ṣọwọ́n sọ́sà ni inú abímọkún kìkan kì í dùn inú yóò ní dùn dálẹ́ èwo ló ṣe èwo ni wèrè gbogbo ẹni tẹ́ bá ti mọ̀ for the past 5 years ní Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams ti ń bèrè fún partnership ọmọ ọmọ yìí máa flush àwọn terrorists ẹ ti ẹ fún wa ní ó kàn wọ́n sọ pé 6 months ẹ máa fún wọn 6 months ẹ fún wọn 3 months kẹ partner pẹ̀lú àwọn security agencies that is what is this warrior is saying this generalism of Yorùbá land is saying ẹ fún wọn ní green light ẹ fún wọn green light wọ́n jẹ́ káwọn rí fraf I don't blame mi ò blame Igboho náà pẹ̀lú àwọn kìnìún náà ibi tó wọn ti máa ń jẹun nìyẹn wọ́n máa ń rógo èèyàn wọ́n máa ń bò ògo jẹ́ láti jẹ wọ́n máa ń tẹ ògo èèyàn wọ́n máa ń gba glory òní glory ṣẹ̀bọ́ tí ń ṣe fáwọn police force nísìn ó sọ pé òun lòún lọ rescue àwọn ọmọ Pẹ̀nkẹ̀lẹ̀ Adélábù àwọn àbúrò àtàwọn ọmọ ẹ̀ ṣẹ̀bọ́ sọ pé òun lòún lọ rescue wọn nígbà tó tún máa yá wọ́n ní pé òun ló fún wọn ní information bó ṣe máa ń ṣe nìyẹn tactics ẹ̀ nìyẹn olórí burúkú gbogbo eléyìí tó gbé kámẹ́rà wọnú ní òkè ògùn gbà yẹn ṣe báwọn ọmọ OPC ti lọ ṣiṣẹ́ tán wọ́n ti apprehend àwọn terrorists tán wọ́n ti àti àwọn arms tán wọ́n ti kọ fún àwọn ọlọ́pàá ti hand over fáwọn ọlọ́pàá ó di jọ́ kejì ó gbé kámẹ́rà lọ síbẹ̀ ó ṣe máa ń gbòkó yàn nìyẹn wọ́n máa àwọn olórí burúkú tó ń wà ní dasí àwọn tí ó mọ̀ tẹ́lẹ̀ dá kan mọ̀ sórí gbogbo eléyìí tó ń ṣe yẹn sórí àwọn bloggers tó kó sódì tó kó síta tí wọ́n máa sọ mí táwọn náà máa sọ mí tí wọ́n kàn ṣàfẹ́ máa fi trend ó máa continue yọ jẹ́ kó rí ẹ pé Sunday Igboho sórí gbogbo eléyìí tó dáwọ́lé tó tún bẹ̀rẹ̀ sí máa fẹ́ máa fa wàhálà ó ní jẹ́ èèyàn mọ́ sórí gbogbo ayé ìbọn sí olùpọ̀nà rẹ̀ aláyé rẹ̀ Sunday Igboho olórí burúkú abilala lẹ́nu ọmọ ìrankíran ọmọ àlè ilẹ̀ Yorùbá kíru eléyìí máa sọ̀rọ̀ sí ọ ní pé òun máa pa òní òun máa pa láàfin ṣé ẹ mọ̀ olórí burúkú ní gbogbo ẹni tẹ́ ń gba bọ̀bọ̀ ìnáwó ṣé ẹ mọ̀ pé most of àwọn news servant gbọ́ ní orí social media inú 10% about 8% inú ẹni fake most especially kò sí nǹkan tó bá ti jáde níbi ọ̀dọ̀ Sunday Igboho Sunday Igbohora Sunday fẹnu gbanation fẹnu wugate fẹnu dáràn the guy is a blunder is a nuisance wèrè ní bọ̀bọ̀ ní Sunday Igboho yẹn náà ẹranko ní ìkejì ajá. mo ní ẹkú dédé wòyí ẹkú àtàárọ̀ ẹkú pòpò jàǹjàǹ kó bá lè dá kúkú dára lórí ipò Ọlọ́run ọmọ ogun Jésù àwa pẹ̀lú yín Allah àwa pẹ̀lú yín Ọ̀rúnmìlà àwa pẹ̀lú yín Ifá àwa pẹ̀lú yín gbogbo ń tẹ́ gbàgbọ́ nínú ẹ̀ àwa pẹ̀lú yín pátápátá adára fún wa Christian ti wà lẹ́yìn ojú ní òjẹ́ kí n parí program yẹn lẹ́ẹ̀kan ni mo wá dé mo kí gbogbo ojúlówó ọmọ kóòtù òjì rẹ̀ káàkiri gbogbo àgbáyé ojú òní tiwa mo lógun Fúlàní òní borí wa láṣẹ Olódùmarè ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ báyìí mo ní ìyá mi kan pè mí ìyá yẹn bẹ̀rẹ̀ sí ń ké àgbàlagbà ní màmá yìí bí mo ṣe ń gbóhùn wọn yẹn kì í ṣe ti jà àjọ ń ṣàlàyé ọ̀rọ̀ fúnra wa ni ṣẹ́gbọ́n mi ìwà Èkìtì àtòǹdó ni
téèyàn kan náà wá bá ṣe ohun tí ò dáta bá ń bá wí òun náà ò ní fẹ́ gbà ṣẹ́ gbọ́ mi kì í ṣe tìjà kì í dẹ̀ ṣe ti lára a kàn fẹ́ kí ìyàtọ̀ mọ̀ náà ni ká lè tètè débi tá à ń lọ dẹ́dẹ́dẹ́dẹ́ tójú wa ń rí kó bá lè tètè dópin la fi jáde mo fi jáde ni mo fi sọrú ẹ̀ inú mi dẹ̀ ti mọ ọ̀pọ̀lọpọ̀ tí pé mi pé bàbá Èkìtì àwọn ti mọ ìyàtọ̀ láàrin ìrù ẹkùn ṣẹ́ gbọ́ mi àwọn ti mọ̀ pé ìrù ẹkùn bó ṣe jẹ́ lélẹ́yìí bó ṣe jẹ́ lóye á dára fún wa ojú òní tiwa mo ní mo ka ìwé kan lórí social media láìpẹ́ yìí tí Gumi sọ wípé kò sẹ́nikẹ́ni tó lè disturb òun tàbí tó lè dáhùn dúró kó má rìn anywhere ní ilẹ̀ Yorùbá lákọ̀ọ́kọ́ máa pe gbogbo gómìnà ilẹ̀ Yorùbá tèkó ni Ògùn ni Ọ̀yọ́ ni Ọ̀ṣun ni Oǹdó tó fi dé Èkìtì gbogbo ẹ̀yà àbí tí Yorùbá bá wà ní Kogi àti Kwara àwọn Fúlàní ọlọ́kadà ẹja stop wọn o ṣe gbọ́ mi ẹ̀yin gómìnà wa á bẹ́tà kẹ́ ẹ ṣòfin kẹ́ ẹ band the Fúlàní ọ̀kadà rider in Yorùbá land ọ̀nà kan lára ọ̀nà tàbí lè dẹ́kun iṣẹ́ ibi tí wọ́n ṣe ní ilẹ̀ Yorùbá ni o èmi tí mò ń sọ̀rọ̀ ó yé mi ò dẹ̀ ní sọ́jú bẹ́ẹ̀ lọ torí ẹ̀yin àgbà ní kí ẹni kì í ṣe gbogbo aṣọ là ń sá lóòrùn it is better for all the Yorùbá governors to ban the ọ̀kadà rider in Yorùbá land not Yorùbá ọ̀kadà àwọn Fúlàní ní Adó Èkìtì tí mo wà yìí tó fi dé Ìfàkì tó fi dé Ìkẹ́rẹ́ àwọn Fúlàní ọlọ́kadà yẹn ló pọ̀ jù mbẹ̀ wọ́n dẹ̀ fi ń mọ ọ̀nà ni a ti ń pariwo ẹ̀ tipẹ́ wọ́n fi ń mọ ọ̀nà pé tẹ́ bá gba wájú yọ wọ́n á mọ ibi tẹ́ máa gbà yọlé wọ́n máa gbà jáde lẹ́yìn so tí tó bá jẹ́ pé lóòótọ́ làwọn gómìnà wa ni wọ́n rẹ́dì láti secure Yorùbá land ẹgbẹ́dọ̀ ṣòfin tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo lẹ́ẹ̀fẹ́ kí wọ́n máa jí àwọn ènìyàn gbé mọ́ lára àwọn ìròyìn tí a gbọ́ tó bá ti wọnú igbó ọ̀kadà yẹn náà máa ń ló rọrùn fún wọn láti rìn nínú igbó so àwọn tó ti wà láàrin wa tá a rò pé ọlọ́kadà ni wọ́n gbogbo ọ̀nà odò ọ̀nà oko àlọ́sùn kì í ṣe oko àlọ́dé ló máa ń wà létílé àwọn oko àlọ́sùn ibẹ̀ náà máa ń gbà ọ̀kadà dẹ̀ ń gbà bẹ̀pẹ̀ dáadáa so wọ́n ti mọ gbogbo ọ̀nà tá a lè gbà it is better for our government to ban the Fulani ọ̀kadà rider in Yorùbá land kó bàa lè rọ̀ wá lọ́rùn ni màmá mi àwẹ̀lé adáàbò yín ojú òní tìyín ẹ jẹun ọmọ ẹ níjẹ́ nínú ìnira aláṣẹ Olódùmarè mo kí bọ́ra mi Harim Àtẹlùwàbí Dayọ̀ Ọlọ́run tóbi Kẹ́hìndé Babátúndé gbogbo yín pápátá ẹ ní ṣubú ara ẹ ní ṣubú ẹ̀mí ìran àgbàrá yìí fòkòtò ire yín ò ní fòyín ru ó tí mo wá fún kì í ṣe ohun tó pọ̀ kákàtú ṣàlàyé ọ̀rọ̀ yéra wa náà ni Yorùbá wípé ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ àwọn làádẹ́ẹ̀dẹ́ tẹ́nìyàn bá dẹ̀ ti lọ́kọ́lé àwọn bàbá wa jọ̀wọ́n àwọn ní irú ẹni bẹ́ẹ̀ kì í fọwọ́ kómi tí ènìyàn bá ti rí ojú àwọn bàbá wa náà ló tún sọ wípé kì í wá ìrojú kiri àti wá rí ojú kàmọ́ Samuel you are welcome Prophet Rafiu Adélafóyín àti wá rí ojú kò yẹ ká tún máa wá ìrojú kiri náà àjọṣepọ̀ gbogbo wa ni kì í ṣiṣẹ́ olóyè ṣe Sunday ọmọdé yẹmọ Ìgbòho Òòṣà nìkan iṣẹ́ gbogbo wa ni torí ohun tó dé yìí kì í ṣe Ọ̀yọ́ nìkan ló wà kì í ṣe Èkìtì nìkan ló wà ó ti káàkiri gbogbo ilẹ̀ Yorùbá Ọládàpọ̀ Adélafóyín Julius Ọládòkun èmi náà salute yín God bless you all ó ti di iṣẹ́ gbogbo wa ọ̀rọ̀ wa ti di ojúlọ alákànfin mi sọ́rí lákọ̀ọ́kọ́ gbogbo àwa tí òkè tàbí tí àpáta bá wà ní ìlú wa tí àpáta bá wà ní state wa for example Ọ̀yọ́ state àwọn ibìkan wà ní òkè Ògùn tí àpáta wà ń bẹ̀ Èkìtì state Ondo state Ògùn state Ọ̀ṣun àwọn ibìkan náà wà tí òkè ńlá láwà ń bẹ̀ ẹ jẹ́ ká máa kóra wa ní méjì mẹ́wàá mẹ́fà méje mẹ́jọ mẹ́sàn-án ogún ká máa gorí òkè yẹn lọ ibẹ̀ náà ń sápamọ́ sí mi ò tún ní sọ́jú bẹ́ẹ̀ lọ ó yé mi náà torí ẹ̀yin àgbà ní pé kì í ṣe gbogbo aṣọ là ń sá lóòrùn kí n mọ́ tuṣu désàlẹ̀ kòkò ṣùgbọ́n òkè lórí àpáta yẹ kéèyàn méjì mẹ́ta má dẹ̀ lọ́bẹ̀ ká pọ̀ ká kóra wa ká worí àpáta yẹ fẹ́fẹ́fẹ́ ọ̀nà òní wọlé tọ̀ wá mo tún sọ lẹ́ẹ̀kan sí all the Yorùbá's governors àtẹ̀yin senator àtẹ̀yin rep all the house of assembly this is time for ban the Fulani ọ̀kadà rider in Yorùbá land tó bá dẹ́ pé lóòótọ́ you are the chief security of the state Yorùbá dára fún wa kò ní bàjẹ́ o ìrù ẹkùn dé ìdààmú fún gbogbo Fúlàní ilẹ̀ Yorùbá ìrù ẹkùn dé fún gbogbo àwọn tó ń yọ àwọn àgbẹ̀ wa lẹ́nu tó ní ìran Yorùbá ò ní ní sinmi mo wá láti wá sọ fún gbogbo wa pápátá state mi gbogbo ẹni mo ti ṣe sí bíbá yìí èmi ọmọ dárúkọ àwọn commander state kọ̀ọ̀kan and I want every one of us to kẹ́ ẹ mú pẹ́ẹ́nì yín ẹ pè wọ́n ẹ jẹ́ àjọ ṣe let us join hands together with olóyè Chief Sunday Igboho Òòṣà and Ìrù Ẹkùn to flush them out of our land èyí yàtọ̀ sí OPC o ọmọ ogun 5 million o
tán mú lára wọn páwọn ló kidnap èèyàn ní Ọ̀yọ́ abẹ́ ẹ̀ gbọ́ not allegation ń tá a gbọ́ ni o pé lára àwọn ọmọ tó kidnap àbúrò Pẹ̀tẹ́lẹ́mẹ́sì àwọn OPC ni irú ẹ̀ kò did not have time for that inú reserve wa na àwọn aláṣẹ ìlú ẹkùn fẹ́ flush let me start from Kwara State ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ Kwara State gómìnà commander tẹ́ máa pè ní ọ̀dọ̀ yín if you have interest to save your father's land láti join ìlú ẹkùn ṣé ń gbọ́ láti ṣe kíni láti join ìlú ẹkùn 080 65 52 45 3 23 máa tún pè lẹ́ẹ̀kan sí commander Kwara State 080 65 52 45 23 080 65 52 45 23 that is Kwara State ẹ̀yin tọ̀yọ́ if you have interest tó mọ̀ pé ọmọ ọkọ ní ẹ pé òfẹ́ kí ilé bàbá ẹ̀ ó dilé onílé pé ohun tó ń ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ ó tún fẹ́ kó repeat ara ẹ̀ mọ́ nọ́mbà àwọn tẹ́ máa kéré 081 68 24 25 23 ṣé kí n pè lẹ́ẹ̀kan sí 081 68 24 25 23 second number 080 84 54 9065 lẹ́ẹ̀kan sí second number tọ̀yọ́ 080 84 54 90 65 ẹ̀yin tèmi ní Kogi ní Òkun ní Kogi ní Òkun commander ìlú ẹkùn tẹ́ máa pè if you have interest pé ijó wa àjọjó àwẹ̀ wa àjọgbà ìlú ẹkùn belong to all of us we want to use it to flush all this enemy out of our land. Kogi State Command is 081 61 10 9331 is 081 61 10 9331 keep it like is 081 61 10 93 31 second number ní Kogi is 080 5 mẹ́ta 6 àti òdo àti 9 àti 8 méjì is 080 55 56 09 88 that is Kogi for you. The Lagos State Èkó arómísà lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ìlú ọgbọ́n Èkó wẹ̀ngẹ̀lẹ̀ number Lagos State Command for ìlú ẹkùn is 070 15 34 66 66 kí n tún pè 070 15 34 66 66 lẹ́ẹ̀kan sí 070 15 34 66 66 second number is 090 75 55 05 54 ẹ má bá mi lò ẹ má bá mi tẹ̀lé o Ogun State Command for ìlú ẹkùn if you have interest tó bá jẹ́ pé ojúlówó ọmọ Yorùbá tí n tó ń ṣẹlẹ̀ nílẹ̀ wa tí ò tẹ́ yín lọ́rùn pé we must secure our land Ogun State Command is 080 55 83 51 14 lẹ́ẹ̀kan sí 080 55 83 30 sorry 080 55 83 51 14 second number is 080 38 54 83 51 lẹ́ẹ̀kan sí 080 38 54 83 51 Ondo ẹ̀gí ẹ̀yin ọmọ tó Ondo ẹ̀mú gègé àti tákàndá kẹ́kọ̀ọ́ nọ́mbà yìí lẹ̀ ojú wa ò ní rí bí láṣẹ Olódùmarè 080 35 15 93 57 lẹ́ẹ̀kan sí 080 35 15 93 57 second number is 081 27 34 14 24 lẹ́ẹ̀kan sí 081 27 34
14 24 third number nítorí náà ni mo yí wa o 090 76 22 43 18 lẹ́ẹ̀kan sí 090 76 22 43 18 Èkìtì kété kí ayé ti ṣe yìí tí o Èkìtì kété Èkìtì parapọ̀ Èkìtì kété kí ayé ti ṣe yìí tí o Èkìtì kété àwa tèkìtì. This is our number, the number of our command, Irueko command in Ekiti State is 080 6301 7390. Lẹ́ẹ̀kan sí is 080 6301 7390. The second number is 080 62 14 33 32. Lẹ́ẹ̀kan sí is 080 62 14 33 32. That is Ekiti State. Go to Osun State. Osun State Command is 070 31 30 40 14. Lẹ́ẹ̀kan sí is 070 31 30 40 14. The second number is 070 62 65 09 35. Is 070 62 65 09 35. Àwọn ìpínlẹ̀ mẹ́jẹ̀ẹ̀jọ lẹ́tí gbọ́ yẹ Kwara State ní àti ìrìn nọ́mbà wọn. Ẹ jẹ́ àjọ ṣe kájọ gbárùkù tí ọmọ Adéyẹmọ tọ́lọ́run mọ̀ gbé kalẹ̀ tó dẹ̀ sọ̀rọ̀ nígbà láti volunteer rẹ̀ to flush our forest. Torí àwọn tó ń lérí mọ́ wa ìwọ̀n padà lẹ́yìn wa. Ìlú kówókówó ni wọ́n ń lù ṣùgbọ́n kọ́lọ́run ọba mi ọba òkè kó má jẹ́ ọdún agbẹ́dọ̀jọ ṣe ni. Ìrù ẹkùn is for all of us. Ìrù ẹkùn belong to the Yoruba people. Ìrù ẹkùn ready to serve the Yoruba people. Ìrù ẹkùn ready to flush enemy out of our forest, out of our land. Bẹ́ẹ̀nìyàn bá ń ṣe ìlara ọmọ Adéyẹmọ onítọ̀ kan máa sáré kú ni. Torí ẹni tọ́lọ́run ọba mi yàn lọ́lọ́run ọba mi pè. Ẹni tọ́lọ́run ọba mi pè lọ́lọ́run ọba mi ṣe lógo. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá ẹ̀jẹ̀ àjọ dìde kájọ ṣe. Join Ìrù ẹkùn today. Àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà o. Àjòjì ọwọ́ kò gbẹ́rù dórí. Kábà lè fọ ilẹ̀ wa mọ́. Kábà lè fọ oko wa mọ́. Kábà lè fọ igbó wa mọ́. Káwa náà bá lè rìn bí èèyàn. Can you imagine? The Gumi said kò sẹ́ni tó lè lé òní ilẹ̀ Yorùbá. Kò sẹ́ni tó lè sọ pé kó má rìn bó ṣe wù ní ilẹ̀ Yorùbá. Àwọn àfa olórí burúkú, àwọn àfa òfò kan, àwọn àfa ọmọ àlè, àwọn àfa tó jẹ́ pé ọmọ Fúlàní ni wọ́n. Tí bàbá wọn tẹ̀dó sílẹ̀ Yorùbá tó wá ń kílèmù ilẹ̀ Yorùbá náà wá ń dà wá láàmú lẹ́ni tó fẹ́ dá ìjà ẹ̀sìn ńlẹ̀ ẹgbọ́n náà. In the history of Yorùbá ṣe gbọ́ pé Yorùbá já ìjà ẹ̀sìn rí. Wọ́n ti fẹ́ sọ ilé ìdí ìjà ẹ̀sìn mọ́ wa lọ́wọ́. Ṣe gbọ́ mi? Wọ́n ti fẹ́ sọ ìdí ìjà ẹ̀sìn. Orí ọ̀fẹ́ tí àwọn ọ̀tá yẹ fi ń lórí ọ̀fẹ́ àti wọlé nìyẹn. Ẹ jẹ́ kájọ dìde o. Tí wọ́n bá ní gbé tó o bá bá wọn gbé wọn á gbé sẹ́yìn kùlé yín. Ìgbà tá a ti ń gbọ́ ohùn àwọn kinní látijọ́ yìí tá a ti ń pariwo táwọn bàbá wa sọ pé kò lè dọ́dọ̀ wa tí àwa dẹ̀ mọ̀ pé wọ́n ń la ọ̀nà bọ̀ lọ́dọ̀ wa ni torí ọ̀dọ̀ wa gangan ní tájẹ̀tì wọn ó ti dọ́dọ̀ wa náà nígbà tó yẹ ká fẹ́ lè kébò sí àwọn bàbá wa ò bá wa jò ó ti wá di pé wọ́n ń gbowó wọ́n ń gbọmọ wọ́n ń gbẹ̀mí ní ilẹ̀ Yorùbá lénìí ẹ̀gbọ́n náà tọ́lọ́run bàbá fún wa ní Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà kí làwa ìbá máa wí lénìí tí májàsọ́lá ọba wa dìde kí làwa ìbá máa wí lénìí so that is why you must embrace Ìrù ẹkùn mo tún sọ Ìrù ẹkùn yàtọ̀ Ìrù ẹkùn belong to all of us iṣẹ́ Ìrù ẹkùn kò sí ní ìgboro iṣẹ́ Ìrù ẹkùn inú fọ́rẹ́sì wa ló wà ṣe é rí pé ó yàtọ̀ síra wọn àwọn tó ń pè pé ìlara ni kí ni mo fẹ́ lára fún ọ̀rọ̀ ilé ti kó lọ́rọ̀ ìlara ọ̀rọ̀ ilé ti kó lọ́rọ̀ pé à ń wówó ṣe gbọ́ mi tẹ́nìyàn bá ń wá owó tó ń wá owó tí ọ̀tá dé tó pa orí tó nǹkan ṣé ó máa rójú láyè náà owó no àwọn ọ̀tá ti yí ìran Yorùbá ká agbẹ́dọ̀ gbójú ìjà tẹ̀lé wọn lẹ́yìn ó dẹ̀ ti pẹ́ tí mo ti ń pariwo tí mò ń sí ọmọ Yorùbá nígbẹ́rẹ́ ìpàkọ́ wípé ilẹ̀ Yorùbá tutù jù ààrò tó bá tutù lédìyẹ máa ń sàbá sí pé ààrò tó bá tutù ewúrẹ́ a máa súbẹ̀ mọ́jú ẹ jẹ́ àjọ kíyèsára kájọ ṣe ṣẹ́gbọ́n mi òun lè fi rí wọn anybody tó bá ti jáde síta tó ń tako Ìrù ẹkùn ẹ ti mọ̀ pé ọ̀tá wa ni tẹ́ bá wá díẹ̀ dáadáa àti Bongu àti Senegal àti Burkina Faso ní ẹ̀rọ bàbá wọn ti tẹ̀dó they are not a Yorùbás tó bá jẹ́ ọmọ Yorùbá ni wọn ò ní fẹ́ kí ilẹ̀ Yorùbá wó n tí mo sọ yé yín and even say that we have a leader I can say today somebody like Mufti Iwo Wasiri Iwo ó ti yẹ kó wà nínú kótó ẹ̀wọ̀n they are threatening the peace of the Yorùbá land wọn fẹ́ àlàáfíà fún ìran Yorùbá ẹni tó ń jà ní tí Pakistan àti Israeli ìjà tó lọ kọ́ ọmọ ogun jọ tó láwọn fẹ́ jíjà ẹ̀sìn
but kò rí Fúlàní tí pa ọmọ Yorùbá bí ẹni pẹ́ràn. Sunday Igboho lórí gẹ́gẹ́ bí ọ̀tá lórí ẹni tó máa ṣe orí burúkú tó ní tó ń bá ní tàbá ó máa ké tàbá tí àdá nílẹ̀ Yorùbá mi báyìí tàbá tí àdá yẹn máa di back to sender sí ẹni. So it is better for us àwọn tá a jẹ́ ojúlówó ọmọ Yorùbá àwọn kan wà tó ti sọ̀rọ̀ àwọn dára wa tá a máa flush out of our land pé they had not been ẹni tá a bá ti béèrè pé kí níbo ni bàbá yẹn ti tó ní Senegal ní bàbá òun ti ń bọ̀ o tó fi gúnlẹ̀ sí Ọ̀yọ́ kó tó wá sí Ìbàdàn wá sí Ọ̀ṣun wá sí Ìwó gbogbo wọn a máa lé wọn padà síbi tí bàbá tó ti ń bọ̀ bẹ́ẹ̀ padà sílé bàbá yín ẹ má balẹ̀ bàbá títí wa jẹ́. So it is better for us to join ìlú ẹkùn náà. Ẹ̀yin ọ̀dọ́ àwọn àgbájọ wọn ni wọ́n ní ọ̀dọ́ ìlú òun lágbára ìlú ọ̀dọ́ ìlú òun ní agbára ìlú. If we ọ̀dọ́ today fail to secure our father's land bóun ní ìṣèlú fáwọn ọmọ wa lọ́jọ́ ọ̀la it is better we must not fail. Àgbẹ̀dọ̀ ní ìjákulẹ̀ ẹ̀jẹ̀ ń bí yín lè béèrè kan I did not support anybody. Ṣé àràtàn dá lọ́dọ̀ wa yìí ṣé náà ń dá lọ́dọ̀ Ìgbò nígbà tí wọ́n wá tí bò ń gbójú ìjà kọ wọn tí bò ń fèsì wọn ṣé mo kò mọ ṣe ń sáko lọ́dọ̀ Ìgbò náà sásọ̀dọ̀ wa ń bíbáyìí. It is better for us now. Operation fire for fire. Let us join ìrù ẹkùn mo tútù sọ ọ̀fẹ́ ló bá dé o. Àwọn aláṣẹ wa àwọn ọ̀gá ọ̀fẹ́ ló bá dé o. Wọn àta fọ́ọ̀mù o wọn àdẹ̀ béèrè owó mọ́tò ṣe gbọ́ mi kì í ṣe ti jà. Ohun tọ́pọ̀lọpọ̀ ń bí mi léèrè nìyẹn they did not ask for owó mọ́tò ṣe gbọ́ mi mo dẹ̀ ti sọ́nà ọ̀rọ̀ mi tí bàbá Èkìtì bá béèrè pé ẹ wá gbàgbá gbogbo bàbá Ṣàsùn mo fẹ́ jẹun ni ọ̀fẹ́ ló bá dé. Let us join we want to use it to flush enemy out of our land. Adara fún ọjọ́ òní tiwa remain blessed. Leader as of today Professor Banji Akintoye is going to give us an address. He's going to address the whole world on the steps that the Yoruba have decided to take on this matter because it cannot be allowed to continue. We are going to nip it in the bud decisively. So, our father, Professor Banji Akintoye, now will address the nation and the whole world at large on the decisions of the Yoruba leadership. Thank you. This is an address to call upon the Yoruba people to wake up and defend themselves and defend their homeland. It is also an address to inform the whole of Nigeria that the day has come when Yoruba people will rise up to defend themselves. They all know what has been happening. They all know that our people have been killed, our women have been raped, tens of thousands of our people have been kidnapped, and so on. They all know that. And this is an address to inform the whole world. We Yoruba live in a large homeland in the Nigerian southwest. We've never created problem for any other group in Nigeria. We have been a land of hospitality to strangers from Nigeria and from any other part of the world. We have been a peaceful people. But since about 2009, we've been experiencing increasingly virulent attacks upon our nation by our Fulani compatriots from the north. They are citizens of Nigeria. They live in the Hausa homeland in the northwest. And somehow something has gotten hold of them to make them desire to overrun, overcome, conquer, destroy, break all the other peoples of Nigeria. And they have been coming to our land, creating trouble for our people, killing our farmers on their farms, destroying food barns, destroying hamlets and villages, kidnapping large numbers of people and demanding and extorting ransom, and so on. Being part of Nigeria does not put upon us the duty of accepting to live like this. And so we have decided, our leaders, our deputy leader in the homeland, our deputy leader in the diaspora, and their supporters and their assistants, various assistants, have put together a program that they have given the befitting name, Kajodasi, let everybody contribute. We are not declaring war. We are not that kind of people. I am not calling my Yoruba people to arms. I'm calling them to self-defense. I am telling them
If we allow this to continue, our Yoruba nation will perish. In the history of the world, whenever a barbarian people attack a civilized people, and the civilized people are enjoying their civilization and doing nothing about it, the civilized nation usually perishes. We Yoruba are not going to perish. This is modern times. We command the means to defend our land. And so that's what we are doing now today. After deep and serious consultations with other Yoruba leaders, opinion holders, our obas and grassroots citizens, we, the undersigned, with all sense of responsibility, now make this proclamation of a call to self-defense as a response to the acts of war perpetrated against the Yoruba nation. 1. All Yoruba people with democracy, resident and indigenous to the 10 Yoruba majority states of Lagos, Ekiti, Ondo, Oyo, Ogun, Osun and Kwara, and the Yoruba minority states of Kogi, Edo and Delta, are solemnly called upon to organize their communities and immediately arm themselves with any form of protection they can muster. Be it guns, machetes, Yoruba traditional power, etc., to confront the enemy in a deliberate and organized fashion as only the Yoruba can. There are 160 Yoruba local governments in Nigeria, with 1,885 wards and 2,779 hamlets, villages, small towns, large towns and cities. All were reorganized into defensible settlements with our youths as vanguards that must rise to the defense of Yoruba civilization, which is currently under a very serious existential threat. As a doctrine of necessity to preserve our ancient Yoruba civilization from sliding into extinction due to the activities of our detractors and enemies, the following actions are advised and mandated to be taken immediately by each community. A. No straggler, gatherer, or beggar is allowed on the roads, on the streets of our towns and cities, inner suburbs, villages and hamlets. No bula, no straggler, no gatherer. Gbogbo ẹ̀yin tó bá jẹ́ vigilante bẹ́ẹ̀, gbogbo ẹ̀yin tó bá jẹ́ APC, gbogbo ẹ̀yin tó bá jẹ́ ìdánwò, gbogbo ẹ̀yin tó bá jẹ́ UN, gbogbo ẹ̀yin tó bá jẹ́ OPC 1, OPC 2, OPC 3. Stop them. Immediately, stop them. All Yoruba, all non-Yoruba, àwọn tó bá tẹ̀sí Yoruba, non-indigenous, visitors and strangers in Yoruba land are advised to stay within their confines and locations of vacant Yoruba land completely during this period. There will be traditional purifications and invocations to purify the land. We are purifying our cities, our towns, our villages, our forests. There will be traditional purifications and invocations to purify the land. This will be performed by Yoruba traditional rulers, chiefs, and priests in all the 2,779 communities of Yoruba land. Any defiant is warned of dire consequences if this advisory is disobeyed. No open cattle grazing will be permitted in any part of Yoruba land from this day henceforth. These cattle grazings are used as covers for the Fulani to perpetrate their nefarious activities in our cities, in our towns and villages. Any stray cow or cows seen will be impounded or shot at sight. The Fulani terrorists in all our bushes, forests and game reserves must vacate immediately. Able to do so, we have mandate our gallant Yoruba defenders, namely OPC, Iweku, Iwerem, Agbekoya, Idandi, and Omotepi, to enter the forest to immediately flush them out since the police and the military have failed to do so for over 15 years. All stores, warehouses of non-Yoruba in Yoruba land must be opened up. Any Akabani warehouse, you see, and we any stores, we will go down and open them up, otherwise I can do it to our land. They must be opened up either willingly or by force
and search for dangerous devices and weapons of destruction that we know that they have them. All trailers and other large goods vehicles entering or leaving any part of Yoruba land must be forced to stop for a thorough search for weapons, hidden terrorists, and kidnapped victims. These vehicles are a major part of the nefarious ring of crime endangering our people. All large gatherings of foreigners, Babafemi Lekon, who hold together without a defined purpose anywhere in Yoruba land communities, must be surrounded, vetted, dispersed, and sent back to where they came from. Àwọn kẹ̀kẹ́ lè tàwálẹ̀ láńsọ̀ yìí, ká má sọ̀rọ̀ ọjọ́ rárá. Our elementary, primary, and secondary schools must be fully guarded by our armed vigilantes and candidacy operatives anytime and anywhere schools are in session. We shall never be intimidated to close up our educational system because of terrorists. This is their intention. We must never allow that to happen. As from June 12th, no motorcycle or Okada or tricycle rider of northern extraction shall be allowed to operate anywhere on the roads of Yoruba land. Anyone who disobeys this directive will have effectively. Celebrating gatherings like night parties, night vigils are advised to be either cancelled or suspended. So we advise that you either cancel or suspend for now while we start this operation. The first means that we have to defend our land is educated young men and women. Since the 1950s, every Yoruba child has been sent to school. And so there is no Yoruba person who is not at least a little educated. We are calling upon you in your towns, your communities, your villages, get together. Get together, organize yourself into a defense group to defend your village, to defend your community, to defend your town, to defend your city. That is what we are doing now. Don't wait for the army to come and defend you. Defend yourself, defend your villages, defend your community. We thank these gentlemen for their candor. That's been candid. They are telling us the truth. Nigeria is a very large country. If we are waiting for the army and police to come and defend all of us, we'll be waiting for nothing. Well, the solution is simple. And I think in the past days or months, we've been in the media, educating our people. And if you notice, majority of these attacks, our people kept calling on government, but no government is coming to their aid. And that is why we are taking the step now to go to all the nooks and crannies of Yoruba land to educate them to at least be first line of defense before we call for external protection if needed. Defend yourself, defend our land. And security is a collective responsibility. It's something that all of us have to do. And that's why it is important for different ethnic nationality or different self-determination groups in Yoruba, for the leadership to bury individual national identity, to bury our ego, for us to unite, solidarize, and work for the collective interest of Yoruba, but not something that will fester the interest or personality of Yoruba. We don't want Yoruba profile this time around. What I'm thinking this way is that, you see, the way Nigeria is going, even the leadership of Nigeria now, our president, he knows that Nigeria is already down, but he cannot say it out. The Northerners, they are making his government very difficult for him. And the way the Northerners are killing our people, kidnapping, taking ransom, destroying our farms. Farmers cannot go to their farms, and many of the residents, they are running away from their land. It's their land, it's not Fulani land. Why should they run away from their land? They come from the far place and terrorizing us here. We don't go there to terrorize them, so we must face them squarely. Ìṣòro ńlá ló wà níwájú ìran Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí. A dẹ̀ gbọ́dọ̀ dìde láti wá ọ̀nà àbáyọ sí. Kí ni ọ̀nà àbáyọ náà? Òun ni pé kí gbogbo wa
ká fohùn ṣọ̀kan, ká fìmọ̀ ṣọ̀kan, ká defend ara wa, then ká pè fún òmìnira ilẹ̀ Yorùbá, nítorí orílẹ̀-èdè tó ń pè ní Nàìjíríà ó ti expire. Amalgamation 1914 ó expire ní 2014, so a dẹ̀ nífẹ̀ẹ́ sí àjọṣepọ̀ Nàìjíríà mọ́, a fẹ́ dá dúró. Ní ìwòye tèmi, ó yẹ kí ìran Yorùbá dìde kán kọ́ fún wọn tó jẹ́ pé tán bá ń gbọ́ Yorùbá wọn á máa Tinubu ṣe rí. Ìmọ̀ràn mi nísìnyí ni pé kí gbogbo wa kájọ fọwọ́sowọ́pọ̀ ká wo ọ̀nà gbòógì tá a máa gbà kọ ìyà yìí tí ò dẹ̀ tún ní padà jẹ wá mọ́. I use this medium to appeal to Ààrẹ Ọ̀nà Kakanfò and other factions that we should come together and unite. If OPC can come together today, no problem in Yoruba anymore. But we need some others. In terms of crisis in Yoruba land, the unity of OPC will forge, if you give us the power to fight every criminal in Yoruba land. We as a Yorubas, we need to stand on one voice. We need to join hands together to work. Due to the situation of this country, we need to join hands together to face all these Fulanis so that we can, all our leaders, all our elders, they can have rest of mind, and also our incoming generation, they will have rest of mind. The solution is for the Yoruba people to make unity. If the Yoruba people have unity, Fulani don't have any power to invade us in Yoruba lands, and we know that we can do it. So the meeting that we are having today, we thank God for the successful of the meeting through our leader, Baba Pan, Professor Banji Akintoye, to make a unity within the self-determination group. So please, we have to wake up the SDGs, everybody, because I don't think there is any way than for us to wake up and take action. But what I want, as I always say, anywhere I go, the Yoruba nation is very good. We want to appeal to the president to kindly help us to bring back regional system of government the way it was during the day of Papa Awolowo. You know, we take off our security, take off our development. There is nothing we are doing inside Nigeria as Yoruba. Yoruba does not belong to Nigeria anymore. Unless we are deceiving ourselves, or we are afraid, or whatever is it that is the reason why we keep, some of us keep saying, well, we should still. What else now? Having seen our people being slaughtered in public view, having seen our children suffering inside rain and shine, 2-year-old child, women, people who are small boys and girls in secondary school and primary school, what else do we need as evidence? We own this land where we are, and if anybody should come from anywhere and be extreme whatever reasons that they want to chase us away from our land, they want to kill us on our land, or they want to take over our land, is making a big mistake. He's joking. It will not happen. So, but you see, we are not going to make it by only words of mouth. We are going to ensure that scientifically it does not happen, intellectually it does not happen, holistically in terms of our traditional powers and what God has bestowed on us, it will not happen. So those are just the basics that I ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ní èmi tìyín tòótọ́ Samuel Owóyẹmí. Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.